Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà nílé àti lẹ́yìn òde pátápátá ó di dandan báyìí ká ṣe ìpàdé àpérọ̀sọ o nítorí pé àwọn àgbààgbà ilẹ̀ wa ni wọ́n bọ̀ tí wọ́n pa òwe wípé inú èsìsì kì í jóni lẹ́ẹ̀mejì kódà ó ti wá ju ẹ̀ẹ̀mejì lọ kò ṣeé kà mọ́ o ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran wọ́n ti wá sọra wọn di kànáńjẹ́gbọ́n débi wípé àtijọba àná ìjọba òní kódà wọ́n ti sọ pé ìjọba tí ń bọ̀ yóò gbọ́dọ̀ máa fi tọ̀dọ̀ tí wọ́n ṣe ni o fún ìdí èyí gbogbo ohun táwọn bá ṣe nílẹ̀ Yorùbá àṣegbé òun náà ni àwọn ṣe o a sì ti ń pariwo wípé àsílẹ̀ olóńgbò elédìlé òkúté ní gbogbo ìgbà tí gómìnà arákùnrin Rotimi Akeredolu tó wà lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ondo kò fààyè fún àwọn Fúlàní darandaran fún ìdí èyí ló ṣe ṣe àgbékalẹ̀ àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n sì fẹsẹ̀ múlẹ̀ dáadáa bó ti tọ́ àti bó ti yẹ. Ẹ wá gbọ́ ìṣẹ̀lẹ̀ tó bani nínú jẹ́ míì ló mà tún ṣẹlẹ̀ o ní agbègbè kan níbi tí wọ́n pè ní Uba Ọ̀ká Àkókó èyí tó wà ní ìjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn Àkókó ní ìpínlẹ̀ Ondo lọ́jọ́ àìkú Sunday ìyún òpin ọ̀sẹ̀ tó kọjá yìí àwọn Fúlàní darandaran wọ́n mà tún hùwà láabi wọn o níbi tí wọ́n ti ṣe ìkọlù sí àgbẹ̀ àròkọ sọ̀rọ̀ kan kódà tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ gbogbo èrè oko rẹ̀ ìwì òun náà ni wọ́n bàjẹ́ o fún àwọn àgbò àti màálù wọn o ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n padà rí àgọ́ ara àgbẹ̀ àròkọ sọ̀rọ̀ yìí níbi tí ò ti sẹ́mi kankan lẹ́nu rẹ̀ mọ́ o nígbà tí wọ́n máa wá rí òkú àgbẹ̀ àròkọ sọ̀rọ̀ yìí ni wọ́n bá àpá lóríṣiríṣi níbi tí wọ́n ti fi àáké àti àdá pẹ̀lú àwọn àdá mákẹ̀jẹ wọn tí wọ́n fi ṣá káàkiri lágọ̀ọ́ ara rẹ̀ títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ ṣẹ̀wárí ohun tó bani nínú jẹ́ púpọ̀ pátápátá òun náà rèé o ẹ̀yin ọmọlẹ̀ Yorùbá èyí náà ló ń jẹyọ ní àgbègbè kan náà lẹ́yìn bí ọ̀sẹ̀ kan kódà ní kò tó ọ̀sẹ̀ kan bí ọjọ́ mélòó kan èyí tí wọ́n fún mọ̀lẹ́bí olóògbé kan tó jẹ́ àgbẹ̀ àròkọ sọ̀rọ̀ tí àwọn Fúlàní darandaran tí wọ́n pa tí wọ́n sì bà èrè oko rẹ̀ jẹ́ fún àwọn màálù wọn tí wọ́n sì fún ní àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní owó gbà má bínú tí wọ́n sì ní kí wọ́n kú àtẹ̀mọ́ra òun náà tún ní eléyìí náà máa tún ṣẹlẹ̀ o orúkọ àgbẹ̀ àròkọ sọ̀rọ̀ tí wọ́n ṣe ìkọlù sí tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ ní kò pẹ́ yìí òun náà ni Sunday Ayẹni wọ́n ní àwọn Fúlàní darandaran yìí o òun náà ni wọ́n ṣe ìkọlù sí agbègbè ọ̀hún tí wọ́n sì ṣe ìkọlù sí àgbẹ̀ àròkọ sọ̀rọ̀ yìí tí wọ́n fi gbẹ̀mí lẹ́nu rẹ̀ kó tó di ọjọ́ àìkú Sunday eléyìí tí wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ yìí òun náà ni wàhálà tí ń ṣẹlẹ̀ láàrin Sunday Ayẹni àti àwọn Fúlàní darandaran níbi tí wàhálà òun náà ti ń ṣẹlẹ̀ tí ó fi ẹ̀sùn kàn wọ́n wípé àwọn Fúlàní yìí wọ́n kó àwọn màálù wọn wá sínú oko òun o láti wá fi wọ́n jẹko òun ò sì lè mọ ṣiṣẹ́ fúnníṣẹ́ kódà òun ò lè máa lọ ṣe àgbẹ̀ àròkọ sọ̀rọ̀ fún àwọn màálù àwọn àgbààgbà ilẹ̀ ní apá abẹ àwọn àgbààgbà abúlé wọ́n bá wọn dá sí tí wọ́n sì yanjú làásìgbò tí ń bẹ láàrin àwọn méjèèjì lẹ́yìn ìgbà tí àwọn màálù kan tí wọ́n ti jẹ apá abìkan nínú oko rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n yanjú aáwọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì yìí òun náà ni àwọn àgbààgbà ilẹ̀ náà bá pa láṣẹ fún àwọn Fúlàní darandaran náà pé dandan gbọ̀n àfi kí wọ́n sanwó gbà má bínú látàrí bí wọ́n ṣe ba èrè oko rẹ̀ látàrí bí wọ́n ṣe bàjẹ́ ó gbọ́dọ̀ sanwó gbà má bínú fún un wọ́n yanjú ọ̀rọ̀ náà síbẹ̀ wọ́n sanwó gbà má bínú o níṣẹ́ ni àgbẹ̀ àròkọ sọ̀rọ̀ yìí nérò pé bóyá ọ̀rọ̀ ti tán síbẹ̀ ò lọ́jọ́ sátidé àbámẹ́ta yan òpin ọ̀sẹ̀ tó kọjá yìí òun náà ni Sunday Ayẹni ló bá lọ sínú oko rẹ̀ pẹ̀lú ajá ọdẹ rẹ̀ gẹ́gẹ́ bí ìtì máa ń lọ ní gbogbo ìgbà láti ọjọ́ sátidé àbámẹ́ta títí di ọjọ́ àìkú Sunday òun náà ni wọ́n fi rí Sunday Ayẹni o lẹ́yìn ìgbà tí wọ́n yóò máa rí i àti àgbẹ̀ àròkọ sọ̀rọ̀ yìí Sunday Ayẹni àti ajá ọdẹ rẹ̀ òun náà ni wọ́n mà rí o nínú ọ̀gbàrá ẹ̀jẹ̀ àwọn Fúlàní darandaran tó jẹ́ Fúlàní darandaran òun náà ni wọ́n
ẹni tó jẹ́ aṣáájú abúlé ọ̀hún náà yun ọ̀gbẹ́ni Pius Imoro òun náà ló wá ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà gẹ́gẹ́ bí ìwà tó bani nínú jẹ́ púpọ̀ kódà ó ní ìwà ìkà gidi gan gbà òun náà ni o nítorí ó ti sọ gbogbo abúlé ọ̀hún náà sínú ìpayínkeke àti ìpọ̀n lórí ẹkún lórí Àgbẹ̀ Arókóṣọ̀rọ̀ yìí o wọ́n ti wá pé gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pátápátá àti àwọn ẹ̀ka tó kàn wípé dandan gbọ̀n àfi kẹ́ ẹ wá bá wa dìde o sórí ọ̀rọ̀ yìí láti lè rí wípé ẹ mú àwọn tí wọ́n hu ìwà bàjẹ́ yìí o nítorí pé wọ́n ti ń ṣe ìkọlù sí àwọn àgbẹ̀ Arókóṣọ̀rọ̀ tí ó wà ní agbègbè abúlé Ùbà Ọ̀ká Àkókó níjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn Àkókó ní ìpínlẹ̀ Ondo wọ́n ti pè gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò kódà àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ọ̀hún náà títí kan ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọdúnlámì òun náà ni wọ́n ti ń gbìyànjú àti fi ọ̀rọ̀ ọ̀hún náà tó létí o ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ṣé bá a tún ṣe máa wò léléyìí ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ là ń pariwo látọjọ́ yìí èyí tó ti wá délẹ̀ tí wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀dẹ́ kànáńjọ́gbọ́n wọ́n kàn wọ́n kúrò nílẹ̀ bàbá wa wọ́n tún kúrò nílẹ̀ bàbá wa síbẹ̀síbẹ̀ wọ́n ń pa àwọn àgbẹ̀ Arókóṣọ̀rọ̀ wa wọ́n ń pa wọ́n nípa kúpa ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yè àti fìbí pa wá láti kó wa nípa pamọ́ra ìkànnì Olómi Ọgbọ́n TV òun náà lẹ ti ń gbọ́ àwọn ìròyìn wọ̀nyí o ẹ bá wa láìkì ẹ share ẹ kọ́mẹ̀ntì ẹ tẹ notification bell ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV.